ẹ̀sìn gbà àṣàṣì láàyè náà àṣàṣì wọn wà tán lẹ̀ lára yín sẹ́yìn sáfà mọ́ ni. tó bá wá ṣe pé ìrìn àjò tọlọ́hun lè bá fi gòkè táyé fi ń pè yín láàfà àgbà tí a fi ń pè yín ní bàbá àgbà ẹ lọ jókòó dé látòní lọ tí ọba tó ní yín bá ti dé wáàsí mi yóò kàn yín lára ẹ lọ dákẹ́ tí ì bá ṣe pé inú yín ti fọ́ ọmọ kínkínní àwọn búlọ́gà ayé wa ń dá sọ̀rọ̀ yín ẹ̀yin tẹ́ pàṣẹ fáyé tí ì bá ṣe wípé àwọn ìyá yín wọ́n bá ṣàbòsí sí bàbá yín lánàá tó bá ṣe pé wọ́n ṣàbòsí sí bàbá yín lánàá tó ṣe pé èṣù lọ́lọ́run bá tó fọ́dà sáyé ńlọ bá ń dà yín láàmú tó dá fìtínà lẹ̀ ẹ lọ gbọ́rọ̀ mi kẹrùnú. abùjẹ́ ìlú hinna kaba kakọ̀rọ̀ àbájá òmò wàá òye òmò ìsáàbì ìta ilẹ̀ àzọ́ ìní fàfàálì. bàbá yín ti kú òǹbẹ ó fi yín sórí àga bẹ́ẹ̀ ni ẹ wá ṣe bí bàbá yín ṣe é ṣe nù ṣé bí bàbá dá máa gègé ṣe bí ẹ ṣe lánàá nù wọ́n ń jágbe mẹ́kẹ̀fẹ̀rí lóòótọ́ àwọn òbú yẹn wọ́n ń dúró lórí ọ̀rọ̀ tọ́lọ́ ní fáṣẹ pé ẹ bá ju àwọn bàbá yín bẹ́ẹ̀ náà ni bàbá oníkìjìpá nígbà tí bàbá yẹn náà ló gba ayé tiwọn lánàá bàbá yẹn náà nínú ìtàn rẹ̀ a gbọ́ wípé bàbá náà ráṣẹ pa lórí àwọn tí ń darí ńgbà náà ni tó bá ṣe pé lóòótọ́ lẹ́yìn méjì bá jẹ́ san tẹ́ ẹ bá jọ́ mi ẹ̀san tọ́lọ́hún tí èsì pẹ́yìn gangan lẹ wá èṣù fìgá ẹ wá lọ jókòó jẹ látàsìkò yìí lọ ẹ má tó jẹ́ àgbọ̀n kankan mọ́ ọlọ́run sì rán mi sí yín náà mi ò ṣe ń torí kálí trend torí followers ń wá ọlọ́run ló ní gbogbo yòókù inú yín bí ọlọ́run tó ní yín látàrí tẹ̀ ń ṣe tẹ̀ ń ba ẹ̀sìn jẹ́ ṣebí tí a wí fún wa ní pé táyé bá ń bá bàjẹ́ lọ ká má tẹ̀lé káwa náà má dára wọn kí ló tẹ̀ ń tẹ̀lé ayé ọlọ́run ọba ní ń fan tó wù sáyé tí bá wọn fan sáyé lẹ́yìn ká ìbàjẹ́ máa yé ni ẹ lọ tàsìkò yín ẹ ronú yín ẹ ro ọpọlọ yín tó bá ṣe pọ́lọ́run ló gbé yín ga táyì bá sòpònú ọ̀fọ́nú olóhùn ráyè bẹ́ẹ̀ yá àgbà ọ̀bà gbọ́n èwo kékeré ẹ ibi tí wọ́n gbà fúnra yín ni kọ́dà bí yàn bá gbẹ̀yàwó ara èèyàn kò yẹ kó le tó bẹ́ẹ̀ bí bá bá ti sọ ẹ wá dẹni tí wọ́n ń sọ àgbàdo ó máa ń nídìí ṣé wọ́n fi fídíò náà hàn yín ẹ bẹ́ẹ̀ dákàlà mẹ́bí bíi tiyín náà ọlọ́run sì rán sí gbogbo ayé ó sì rán yín náà sáyé tó bá ṣe pé sùn lọ́ọ́ bá rán yín tí èsì tọ́lọ́run lẹ́ẹ̀tún gbọ́ ọ̀rọ̀ tí mo sọ yìí tàbí àwọn tó súnmọ́ yín ọgbọ́n wọn àfihàn yín ẹ̀tàn wọn a máa gbọ́ mọ̀ràn tí ò ní túmọ̀ pé ẹ má dáhùn tẹ́ ẹ bá dáhùn ajásí pé ọlọ́run ó sì ka gbogbo tí ń jẹ́ pé ní mọ̀lẹ́ àti gbígbà dọ́dọ̀ yín lẹ̀ yọ̀ọ́ ka kìí ṣe pé àfihàn pé kìnìkan tá a bá rẹ̀ ń tọ́ lágídí tó lòun lè sà àbó ń bínú pé sẹ́nu àfáàyè lọ́wọ́ tó sọ̀rọ̀ kọ́ sàsọ̀lọ́hùn tọ́lọ́hùn wà ní nàìjíríà. ṣebí Ìlọrin kẹbírù la pé Ìlọrin ìsìmùlámù àìrà mísìláhù ṣé bí àbárírù Ìlọrin láyé mọ́ sáyà pé ìlú àfáà ìlú gbogbo ayé ìlú àfáà gbogbo ayé tá àbárírù Ìlọrin yín mọ́ láyé sẹ́yìn ni wọ́n ní kẹ́ ìbà lọ́rin jẹ́ àràkẹgbẹ́ Ìlọrin táàbọ̀ àràkẹgbẹ́ Ìlọrin sọ́mọ àlè lọ́rin lẹ́yìn méjèèjì ni mo sọ́kọ̀ fami lẹ́nu ya àṣì ọlọ́run ni mo fi ń sọ̀rọ̀ kìí ṣe tó oògùn mo ń pè yín sákèsì ẹ padà níbi gbogbo ibi tẹ́ wà èmi Alfa Suleiman ọmọ àríkẹ́yọ̀ mo ń pa ẹ̀yin àgbàlagbà nínú ilé ọlọ́run mo ń fi inú ilé ọlọ́run tọ́ba tó níyìn fi yín sí ọ̀fẹ́ mi náà bẹ́ẹ̀ mi ò fi wá followers mi ò fi wá customer mi ò fi wá trend inú bí mi sí yín bẹ́ẹ̀ ṣe ń ba ilé ọlọ́run jẹ́ látàrí wàhálẹ̀ táwọn àyà tó bí yín tẹ̀ wù àwọn bàbá yín náà rí bínú lánàá wọn èbí tán wọ́n ń fi àṣẹ ọlọ́run sọ̀rọ̀ ni wọn èyí tàkùrọ̀sọ ọjà ọlọ́run ò sì fi wọ́n ṣẹ̀sìn kí ló dé tálùbá rí ká fi ń fẹ́ yín ṣẹ̀sìn báyìí tẹ wá ń jáyé ọmọ pé ibìkan lẹ sápamọ́ àṣírí ọlọ́run ètù níbo ni a sápamọ́ sí gbogbo sápamọ́ tẹ̀dá bá sápamọ́ abẹ́ ẹ̀tọ́ ọlọ́run náà ló wà tí fi ń bá jẹ́ pé ìsìlámù tó fi ń gbéga sáà gbé ìsìlámù ga mọ́ ni. Bismillahir Rahmanir Rahim adúpẹ́ fún ọlọ́run ọba àlékẹ́ọlá ọba àgbàlagbà yẹnì ìpeni sákèésí alukurani ní ń pè wá sákèésí lórí ìrìn àjò kálíbà ronú lórí àwọn àfa àgbàlagbà yìí àfa Nàìjíríà àfa gbogbo ayé tí èsà àfa náà lù ọ̀tọ̀ làfa lù ọ̀tọ̀ làwọn àfa ayé àwọn àfa ayé sì wà ń dayérú ẹ má má dayérú mọ́ ẹ ronú o ọba tó ní yín tó ní mí lọ́rán mi sí yín o ọ̀rọ̀ fẹ́nu kọ́ o torí tí trend kọ́ o torí followers kọ́ o sáyé yé followers ni lánàá nígbà tí èsì TikTok tí èsì Facebook tí o tí ì sí wàsáìlì tìmáì tí èsì social media kí ló ṣe yín tẹ̀ ronú
èmi Alfa Suleiman Aríkéwúyọ̀ mo wá ń pè yín sákìyèsí ọmọ Aríkéwúyọ̀ mo ń bá yín wí níjọ́ tí oníbàwí èèyàn bá ti kú ìjọ náà lọ́lọ́run bá ti padà lẹ́yìn rẹ̀ ọlọ́run ń gbẹnu àwọn àgbàlagbà rán mi sí yín pé ẹ ronú bára isti àṣà wà basmala alùpàdé ìjọ yẹ wá wípé fatabiru ya ulul abusori ìtàbìrù ẹ ronú ẹ̀yin àgbàlagbà bá ẹ̀wọ̀n ń jà ìtàbìrù ẹ ronú yín tí ẹ ronú sí nǹkan kan ni lákọ̀ọ́kọ́ gba ọjọ́ ayé arákùnrin kan ló ṣe by mistake sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀yin àáfàá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwa àáfàá nínú ayé ahọ́n gbé kọ̀sẹ́ni ahọ́n ò lè gbé bí bá ṣe ń gbé ọ̀rọ̀ rẹ̀ àwọn ọ̀pá ni afún lọ́jọ́ 15 afún lọ́jọ́ 7 afún lọ́jọ́ 10 òun náà ní kò burú ṣé bí bọ́lá ń ṣe rán yín lọ́rùn náà ní tòun tóun ṣe ó sì ní kò burú òun wò ọwọ́ bẹ gbogbo ọwọ́ bẹ ọlọ́run lọ́wọ́ ẹ̀ tó ní gbogbo yín tó ní gbogbo ayé ọlọ́run wá dáhùn ó yẹ kí ìyẹ́ ó ti padà láàyè ó yẹ kẹ́ ẹ̀ lè ronú. lẹ́yìn ìgbà yẹn làwọn àdánwò kẹ́kọ̀ọ́ ń ṣẹlẹ̀ nínú ìlú tá à ń pè ìlú àgbàlagbà nílùú gbogbo ayé ìlú àwọn àfà Ìlọrin àdánwò ńlá kọ́ngbà kọ́kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ rántí o ẹ ṣe ń gbà àṣàṣì láàyè náà àṣàṣì wọn wà tánlẹ̀ lára yín sẹ́yìn sáfà mọ́ ni. ìyá ṣẹlẹ̀ ibẹ̀ ní ẹ ti di pé wọ́n pààyàn wàhálà yẹn ní trendy ní fọ́lọ́wà káàkiri ayé ní gbogbo ayé ń gbé kí lẹ́yìn rẹ̀ omi ètò ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tó dídé ìmí ètò ṣẹlẹ̀ mẹ́ ẹlẹ́ẹ̀kẹta tọ́wọ́ ẹdẹ gbàmúra gadi fẹ́yìn àfa Nàìjíríà tọ́wọ́ ṣẹlẹ̀ lélẹ́yìn ẹ̀yin ilẹ̀ wà gbọ́n kankan mẹ́yìn tó ti jásí pé ọmọ abẹ́ ẹ̀yin náà lẹ́ni náà tí wọ́n bá ti dùn kankan lẹ̀ lásàsì burúkú òun kà máa rà kíní tọ́wọ́ ti gbọ́dọ̀ lọ́wọ́ sí sùmọ́tò ṣe é gbé lóòótọ́ lọ́rùn náà yín sẹ́ ìgbàgbé ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallam ni ṣe bí àfa àgbà ni tánàbí ní àlẹ́ yìí sùdìgé ìrì máa àṣàna lọ torí gbogbo òṣè síta ń bá pàdé lára yín lórí social media táwọn wòye à ń rí ẹ̀kọ́ tọ́lọ́run àti ti Muhammad sallam àṣírí kọ́ lára yín ẹ̀kọ́ tọ́lọ́run àti tànábì ọwọ́ ń dẹ̀kọ́ àdánwò ẹ̀kọ́ òfò lára yín padà ẹ̀ wá dẹni táyé ń kàbùkù Ànábì ní gbogbo gíga tẹ̀dá bá ga pátá tó bá ṣe pé ọlọ́run ọba àlékè ọlá lọ́ba gbéga Ànábì ní gíga yóò sì máa lọ for life ni ṣùgbọ́n gíga tó bá ṣe pé èṣù lọ́ba gbé èèyàn ga Ànábì ní ọ̀sà lọ́lọ́nà lọ ṣáà ẹ̀ mọ́ lọ́mọ ni òun tó wọn sì yẹpẹrẹ ẹ̀dùn náà ṣéṣù ló gbé yín ga ni ajáde pé tó bá rí bẹ́ẹ̀ ìrìn àjò èṣù lẹ́fi gòkè tó bá wá ṣe pé ìrìn àjò tọlọ́run lẹ bá fi gòkè táyé fi ń pè yín láàfáà àgbà tí a fi ń pè yín ní bàbá àgbà ẹ lọ jókòó dé látòní lọ tí ọba tó ní yín bá ti dé wáàsí mi yóò kàn yín lára ẹ lọ dákẹ́ tí ì bá ṣe pé inú yín ti fọ́ ọmọ kínkínní àwọn blọ́gà ayé wa ń dá sọ̀rọ̀ yín ẹ̀yin tẹ́ pàṣẹ fáyé ẹ wà níbàwí mọ́ ọlọ́run gbẹ̀rù ní Alfa Suleiman ọmọ Aríkéwúyọ̀ ó fi ń bá yín wí ẹ̀yin lè máa wò ó tẹ́ ẹ bá ti lọ fojú ọmọdé wo pọ́mọ eke ní sọ̀rọ̀ ọmọ eke tọ́lọ ń dà lágbára tọ̀run ni mi mọ̀ ń pálásẹ fún yín ni tí kẹsẹ́ẹ̀tì tí mò ń ṣe fún yín tó bá ti kàn yín lára ẹ dákẹ́ jẹ́ ẹ gbà fọ́lọ̀ ẹ jẹ́ gbé oore gbé tí ẹ bá ṣe wípé àwọn ìyá yín wọ́n bá ṣàbòsí sí bàbá yín lánàá tó bá ṣe pé wọn ṣàbòsí bàbá yín lánàá tó ṣe pé èṣù lọ́lọ́run bá tó fọ́dà sáyé ńlọ́ bá ń dà yín láàmú tó dá fìtínà lẹ̀ ẹ lọ gbọ́rọ̀ mi kẹrùnú tafakaru Ànábì lọ sọ bẹ́ẹ̀ sàátìn tafakaru sàátìn khairu min qiyami laylati sẹ́yìn mọ́lọ́mọ́ níbi tí mo ń sọ lẹ́nu yìí ìrònú ìṣẹ́jú kan ó lóore ju kẹ́ ẹ̀ nàró lórí kẹ́ ẹ̀ mọ́ yẹn náà fi lọ́rùn lọ wọn náà fi lọ́rùn bó ṣe tóbi tó bá Ànábì ṣàlàyé fún wa ẹ̀yin àfa àgbáyé kí lè fẹ́ di gbogbo ayé ọmọ wí náà ẹ wà lẹ́nu ẹ̀ka bá yín wí tí wọ́n bá ti abẹ́lé ìwí tí wọ́n ti bá sọ̀rọ̀ yọ ọmọ bọ̀ ọ̀ka ẹ wá ń ṣèṣe sí àwọn ìyá yín tí wọ́n ní lára lábẹ́ bàbá yín ẹ máa gbọ́ òwe ilẹ̀ Yorùbá ni wọ́n lọ́mọ tó bá dáa ti bàbẹ̀ èyí tí ọ̀dà tìyá ẹ̀ ṣé ìyá yín sọ́sàbòsí sí bàbá yín dánwò àná ni lẹ́ẹ̀fì mọ́ náà rò ní. abùjẹ́ ìlú hinna kàbáka kọ̀rọ̀ àbàjẹ́ òmò wàá òye òmò ìsáàbì ìta ilẹ̀ àzọ́ ìmì fàfàálì bàbá yín ti kú òǹbẹ ó fi yín sórí àga bẹ́ẹ̀ ni ẹ wá ṣe bí bàbá yín ṣe é ṣe nù ṣé bàbá dá máa gègé ṣe bí ẹ ṣe lánàá nù wọ́n ń jágbe mẹ́kẹ̀fẹ̀ rí lóòótọ́ àwọn òbú yan
wọ́n dúró lórí ọ̀rọ̀ tọ́lọ́run tó ṣe pé ẹ bá dùn bàbá yín bẹ́ẹ̀ náà ni bàbá Oníkìjìpá nígbà tí bàbá yẹn náà ló gba ayé tiwọn lánàá bàbá yẹn náà nínú ìtàn rẹ̀ a gbọ́ wípé bàbá náà ráṣẹ pa lórí àwọn tí ń darí ìgbà náà ni tó bá ṣe pé lóòótọ́ lẹ́yìn méjì bá jẹ́ san tẹ́ ẹ bá jọ́ mi ẹ̀san tọ́lọ́run tí èsì pẹ́yìn gangan lẹ wá èṣù fìgà ẹ wá lọ jókòó jẹ látàsìkò yìí lọ ẹ má tó jẹ́ àgbọ̀n kankan mọ́ ẹ dé kégbé ó regbé tágbàlagbà ọ̀bà gbọ́n ìwo ntọ́mọ yéke ṣe bọ́lọ̀ ń dọ́mọ yéke lágbàdá fífi sípò àgbà ẹ sì ń dínú ọmọ ọ̀run wá ẹ sì ń dínú àfa ayé lèmi wà táwọn wọlé jáde yàtọ̀ fún ìrìn àjò wọn ń ṣe nǹkan kan láyé níbi ká pọ̀ lọ́hùn alihamudulilayi ọlọ́run sì rán mi sí yín náà mi ò ṣe ń torí kálí trend torí followers ń wá ọlọ́run ló ní gbogbo yòókù inú yín bí ọlọ́run tó ní yín látàrí tẹ̀ ń ṣe tẹ̀ ń ba ẹ̀sìn jẹ́ ṣe bí n tí wọ́n wí fún wa ní pé táyé bá ń bá bàjẹ́ lọ ká má tẹ̀lé káwa náà má dára wọn kí ló tẹ̀ ń tẹ̀lé ayé òpin ayé ti dé òpin ayé ò lè dé bá wa àwọn ogun lẹ́mìí lọ́gọ́rùn-ún ọdún tí ó tún lé níwọ̀n bá díẹ̀ nínú tọ́lọ́ àti tànábì tọ́pọ̀ ayé bá fẹ́ dé kìí ṣe sẹ́ńtírù wa tá a jọ wáyé ni ọlọ́run ọba ní ń fan tó wù sáyé tí bá wọn fan sáyé lẹ́yìn ìbàjẹ́ máa yé ni ẹ lọ́ọ́ tàsìkò yín ẹ ronú yín ẹ ro ọpọlọ yín tọ́ba ṣe pọ́lọ́n ló gbé yín ga táyì bá sòpònú ọ̀fọ́nú olóhùn ráyè bẹ́ẹ̀ yá àgbà ọ̀bà gbọ́n èwo kékeré ẹ ibi tí wọ́n gbà fúnra yín kọ́dà bí yàn bá gbẹ̀yàwó ara èèyàn kò yẹ kó le tó bẹ́ẹ̀ gbígbá bá ti sọ ẹ wá dẹni tí wọ́n ń sọ àgbàdo ó máa nídìí ṣé wọ́n àfi fídíò náà hàn yín lórí gbogbo ayé TikTok social media ìtàn wo lẹ fẹ́ jàmọ́ yín ọba lẹ̀ ṣé táwọn bàbá yín filẹ̀ fún yín nù. mo fi ẹnu bàbá àgbà aríkéwòyọ̀ mo fi ń sọ fún yín látàsìkò yìí lọ ọba tó ní yín tó ní èmi rán mi sí yín pé kẹ́ ẹ lọ jókòó jẹ́ ẹ jẹ́ ọmọ wọn ẹ lọ jókòó ẹ lọ gbé mi ẹni tí inú ń bí ẹ gbé mi ẹ má fà sílẹ̀ àwọn ìyá yín àmọ́ pé wọn àdúró lé ta bàbá yín ọlọ́wọ̀n ọ̀fàkùkù ànábì kankan ṣebí alámìnà sọ́láka sọ̀dúrákà ni ebe àdàkàlà ànábì bíi tiyín náà ọlọ́run sì rán sí gbogbo ayé ó sì rán yín náà sáyé tọ́wọ́ ṣe pé sùn lọ́ọ́ bá rán yín tí èsì tọ́lọ́run lẹ́ẹ̀tún gbọ́ ọ̀rọ̀ tí mo sọ yìí tàbí àwọn tó súnmọ́ yín ọgbọ́n wọn àfihàn yín ẹ̀ẹ́tún wọn á máa gbọ́ mọ̀ràn tí ò ní túmọ̀ bí ẹ má dáhùn tẹ́ ẹ̀ bá dáhùn ajá sí pé ọlọ́run ó sì ka gbogbo tí ń jẹ́ pé ní mọ̀lẹ́ àti gbígbà dọ́dọ̀ yín lẹ̀ yọ̀ọ́ka kìí ṣe pé àfihàn pé kìnìkan tá a bá rẹ̀ ń tọ́ lágídí tó lòun lè sà àbó ń bínú pé sẹ́nu àfáàyè lọ́wọ́ atọ́ sọ̀rọ̀ kọ́ sàsọ́lọ́hùn tọ́lọ́hùn wà ní nàngì ẹ lọ jókòó jẹ́ ó ti tó gẹ́ ẹ sì wá ń gbókò àwọn bàbá àná tó dáa jẹ́ bẹ́ẹ̀ ni náà bàbá yín dá sọ̀rọ̀ kò fi làákàyè dá sí apá yín láṣẹ ni o kìí ṣe pé mò ń dá alábà fún yín ọlọ́run ọba tó ní yín tó lè mí ní ń fi mí pa yín láṣẹ pé bàbá Agége bàbá Oníkìjìpá ẹ lọ gbà fọlọ́run lára ara yín ẹ jọ sopọ̀ padà bí ọmọ èké ọba lè pe àgbàlagbà kápàlagbà ó pe ọmọ èké kọ́ ní ọya ó ti tó báwọn gẹ́ iṣẹ́ ọlọ́run ní ọ tọ́ran ọ iṣẹ́ ọlọ́run ní mi ọjọ́ fi wá gbé ògo àwọn tó bí ọ aga ni ògo òun ò sì gbọ́dọ̀ bàjẹ́ lórí wa kí lẹ fẹ́ jọmọ yín ọba láàárọ̀ lánàá níbà wí mọ́mọ́ nìka yìí ṣebí Ìlọrin kẹbírù la pe Ìlọrin ìsìmùlámù àìrà mísìlámù ṣé bẹ́ẹ̀ àbárírù Ìlọrin láyé mọ́ sáyà pé ìlú àfà ìlú gbogbo ayé ìlú àfà gbogbo ayé táàbà rírù Ìlọrin yín mọ́ láyé sẹ́yìn ni wọ́n ní kẹ́ ìbà lọ́rin jẹ́ sẹ́yìn ìbà Nàìjíríà jẹ́ ìlú Ìlọrin ò sí láyé ṣé àbọ̀tẹ́ fẹ́ fún Ìlọrin nìyẹ wípé ìlú Ìlọrin ò sí láyé mọ́ ẹ̀ ń fira yín sẹ̀sìn wàbí kúrìbì yín sọ bí wàá sàrà àníhà àràkẹgbẹ́ Ìlọrin táàbà arákẹgbẹ́ Ìlọrin sọ́mọ àlè Ìlọrin lẹ́yìn méjèèjì ni mo sọ́kọ̀ fami lẹ́nu ya àṣì ọlọ́run ni mo fi ń sọ̀rọ̀ kìí ṣe tó oògùn mo ń pè yín sákèsì ẹ padà níbi gbogbo ibi tẹ́ wà tó bá ṣe pọ́lọ̀ ló gbé yín ga lódodo tí èsè gíga tẹ̀sù bí máa àṣàna lọ́wọ́ àṣàlà lọ́nà lọ́wọ́ gbogbo gíga tẹ̀sù bá fún yàn ní máa mú yàn yẹpẹrẹ kan yìí àwọn òsì rí pẹ̀sù ló fún yín àmọ̀ yìí pé iṣẹ́ àwọn tó bí yín lọ́lọ́run fi pẹ́lẹ́ ló fi gbéga tó bá ṣe páwọn àyà ayé ìwà wá ṣe ìyàwó èṣù lọ́dọ̀ bàbá yín ṣe àkóbìnrin mẹ́rin nínú gbogbo obìnrin ayé kàmánà máa nínú àrídáyé wọ́n lọ́mọ yóò kí mi nínú nìsáà ilẹ̀ àtàlàtà àwọ̀ ráàbà ibẹ̀ gbọ́lọ̀ yé obìnrin àwọn ọkùnrin ń bẹ́nu àwọn ọkùnrin tó pè ń bẹ́nu lọ́lọ́ ń pè mo sì rí pọ́pọ̀ nínú àwọn ọkùnrin tó pè àwọn obìnrin lọ́lọ́ ni wọ́n pè dáadáa ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò pè
wọ́n láyà àfi obìnrin mẹ́rin ṣé wọ́n obìnrin mẹ́rin náà tí wọ́n dá akọ lójú ayé àníbi àwọn ọmọ sàṣàdà ṣé bẹ́ẹ̀ mọ́ kí ló dé ẹ̀kọ́ gbogbo ayé lẹ́kọ̀ọ́ gbogbo ayé ń jèrè ẹ̀kọ́ dáadáa látara yín a sì láwọn kan àwọn òpònú táyé wọ́n ti bàjẹ́ látàrí pé báyìí ẹ̀ka bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ kan ìlànà wọn gbà mú wọ́n fẹ́ fi trend wọ́n fẹ́ fi follower ayé yín tí ò ní follower tẹ́ bá dọ́dọ̀ ọlọ́mọ sẹ́ẹ̀rẹ́ tí yìí wọn ni àbá ìpè tí bẹ́ẹ̀ social media ọ̀tàn tọ̀dọ̀ ọlọ́ni ò lè kàn ní. ẹ lọ ronú o ẹ̀yin àgbàlagbà fáà méjèèjì yìí ẹ jẹ́ kíkà náà lọ́ọ̀lẹ̀ mọ̀ ń pálásẹ̀ fún yín ni tẹ́ ẹ bá wà sẹ́nu tèmi tẹ́ ẹ wà sí ọlọ́run tí ń bẹ lẹ́nu mi ọlọ́run lè bínú ká gbogbo ìmọ̀lẹ̀ àti tí ẹ máa dà lọ́la náà o ẹ wá lọ tàsìkò yìí gbọ́ àlùkùránì ni mò ń sọ fún yín o àdìsí ànábì kan yẹn o fàtàbìrú yá olùlẹ̀ àbùsọ̀ ẹ lọ ronú sọ̀rọ̀ tí mo sọ láti pilẹ̀ tẹ̀sùn kan bá ń sàṣàkùsà tí ẹni ká yọ bàjẹ́ látòrí yín ẹ̀yin wá padà pọ́n tó bí wa ọlọ́run bẹ lára wọn ẹ padà ẹ ronú pé àwa gangan ọlọ́run bẹ lára wa sẹ́sù lẹ fi ń sayé èṣù ló gbé yín ga sówó làápẹ̀ fẹ́ ní tẹ̀fẹ́ trend tẹ̀fẹ́ follower sówó làápẹ̀ fẹ́ ní tọ́lọ́hùn ti fún yín sọ́lọ́ làápẹ̀ fẹ́ ní tọ́lọ́hùn ti rọ̀ yín sọ́lọ́ làápẹ̀ fẹ́ ní lásìkò tọ́lọ́hùn ti rọ̀ yín lọ́rọ̀ kí social media tó dáyé kó tó dé lọ́lọ́run ti ń trend yín lànàbì ti ń trend yín lọ́ba tó ní ti ń follower yín ló ti ń ràn yín lọ́rọ̀ social media wá dé ẹ wá ń ba nǹkan jẹ́ ẹ lọ padà o. fẹ́yà ajábá mi kọ́ mi Òṣogbo wà yìí kẹwàá àwọn fẹ́yà ajábá mi kọ́ mi làgúùsì Abẹ́òkúta ẹ lọ àwọn ará Abẹ́òkúta ẹ wà àwọn ará Òṣogbo ẹ wà àwọn ará Ẹdẹ dìyàdùn ìlú wàlíyá wàlíyá wàlífàárì wàríyà ẹ ò bí ẹ ṣe ń fi ìmọ̀ tọ́lọ́wọ́ àti àmì ìṣe ìrìnà dáadáa fẹ́yà ajábá mi kọ́ mi Òṣogbo wà yìí kẹwàá gbogbo bẹ̀ ni wọ́n ròyìn dáadáa nípa wọn ìmọ̀ ìbádàbílá dòdà áwòlíyáhi wàlhámùnì wà tẹ́kìwà Ìbàdàn ìlú ayé ni o amani ń bẹ lọ́dọ̀ wa ká gba nǹkan ká tọ́jú ẹ̀ kó sì dáa kó má bàjẹ́ ká lọ lálóye wà tẹ́kìwà ìbẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ ń bàdàn ìgbà fipamọ́ Ìbàdàn lọ́lọ́run fi gbé mi gbẹnu mi ò sẹ̀ rò bí mo ṣe ń rí tí mi ò ríro Ọlọ́run ọba mi wá ríro lọ́kàn mi pé yá sọ fún wọn ìbẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ ń bàdàn tààrà ìlú gbogbo ayé sì ni ẹ gbọ́ tán Ìbàdàn ẹ̀yin náà sì mọ̀ tán gbogbo pé Ìbàdàn gba gbogbo àlejò ni àlejò tó bá wù náà ni wọ́n máa lọ bẹ̀ lọ jẹ́ nǹkan bẹ̀ kí á ní sẹ́yìn bí lọ́run ṣe jẹ́lu gbogbo ayé tó mọ̀ wọ́n fàṣẹ Ọlọ́run tí ń bẹ Ìbàdàn tó ṣe Ìbàdàn nílùú ìgbà fi pamọ́ pé gbogbo nǹkan tẹ́ ẹ bá fi sọ́dọ̀ àwọn Ìbàdàn lẹ́bàá tá a bá yọ tẹ̀gàn tá a yọ pò tá a fi tọ̀rọ̀ gidi sí èmi Alfa Suleiman ọmọ àríkẹ́yọ̀ mọ̀ ń pa ẹ̀yin àgbàlagbà nínú ilé Ọlọ́run mọ̀ ń fi inú ilé Ọlọ́run tọ́ba tó níyìn fi yín sí ọ̀fẹ́ mi náà bẹ́ẹ̀ mi ò fi wá followers mi ò fi wá customer mi ò fi wá trend inú bí mi sí yín bẹ́ẹ̀ ṣe ń ba ilé Ọlọ́run jẹ́ látàrí wàhálẹ̀ táwọn àyà tó bí yín tẹ̀ wù àwọn bàbá yín náà rí bínú lánàá wọn èbí tán wọ́n ń fi àṣẹ Ọlọ́run sọ̀rọ̀ ni wọn èyí tàkùrọ̀sọ ọjà Ọlọ́run ò sì fi wọ́n ṣẹ̀sìn kí ló dé tálùbá rí ká fi ń fẹ́ yín ṣẹ̀sìn báyìí tẹ wá jáyé ọmọ pé ibìkan lẹ sápamọ́ àṣírí Ọlọ́run ètù níbo ni a sápamọ́ sí gbogbo sápamọ́ tẹ̀dá bá sápamọ́ abẹ́ ẹ̀tọ́ Ọlọ́run náà ló wà tí fi bá jẹ́ pé Islam ti fi ń gbéga sáà gbé Islam ga mọ́ ni. ìtẹ́bìrù yáhùn lè habu sọ̀rọ̀ fàtẹ́bìrù yáhùn lè habu sọ̀rọ̀ ẹ lọ ronú yín ẹ lọ pa ọ̀dọ̀ òfin inú yín dà ẹ la etí yín àtọpọlọ yín ẹ gbọ́ tí mò ń sọ yìí ẹ má tó jẹ́ agbọ́ kẹ́límà kan mọ́ ẹ lọ jẹ́ kẹ́yìí ọ̀já sí pé àṣẹ tọ́lọ́ ń pa tó gbára mi gbé rán sí yín tó gbára mi rán mi sí yín ẹ má wo pé ẹnu mi mo fi ń sọ̀rọ̀ mo ń fẹnu tọ́lọ̀ ń gbà fi bá yín sọ̀rọ̀ ẹ̀rọ ní ẹ̀mẹ́jì Nàìjíríà bàjẹ́ kí lẹ fẹ́ filẹ̀ lọ́la kọ̀ wá dùn yín ẹni wọn òkú kò sóríire kò má ga sí gíga òfò lẹ́ ń ga ṣé ẹ̀gbá ní sànẹ́bì yẹn èso bìgẹ́rì máa àṣà náà lọ́hùn mọ́ ni àṣàlà lánàá lọ́hùn ṣé ẹ̀gbá bíi pé èso àṣà sílù ni ọ̀gá ló tó ṣubú àbẹ́lọ̀ kẹ́ ẹ̀ ṣubú kẹ́ ẹ̀ máa ga sí ká máa tara yín gbà káyé tí ń gbà sílámù látara yín à ń gbọ́rọ̀ bàbá àgbà tí ọ̀pẹ ń dán níjó ní ọ̀rọ̀ yẹn dẹ̀ ń wọnú ọpọlọ ń wọnú orí à ń gbọ́rọ̀ ọ̀tà àfáà náà ọ̀rọ̀ yẹn dẹ̀ máa ń wọpọlọ àlùkùránì dẹ̀ ń dúró ẹ sì ń tú Ọlọ́run sì ń gbà ẹ sì ń dùn ibi ẹ fẹ́ sọ káyọ̀ ọ̀dà o ẹ̀rọ nípa kan yẹ ká ẹ sọ síbi tí ọ̀dà ẹ wá fẹ́ sọ ibi tọ́lọ́ wọn gbọ́ tó ní yọmọ ìgbé yín sẹ́pẹ̀ pẹ̀sìn báyé jẹ́ irú bínú wọlé bí irú kílẹ̀ ṣe fúnra yín whatever irú tẹ́ ẹ bá rí ẹ ṣe bọ́mọ eke bá sọmọdé àgbà àṣàgbà ṣé oyè ìtọ́lọ́run tẹ́ ẹ jẹ lórí ọ̀rọ̀ àwọn bàbá yín ṣé oyè yẹ ò ní wúlò fún yín mọ́ ni
tẹ́ bá bí àgbàlagbà tẹ́ bá bẹ́ẹ̀ tí ọba gbọ́ kálọ́ ẹ̀pá àlùbáríkà bá fẹ́ fa àgbàlagbà ṣẹ̀sìn ọmọ èké àṣìṣe pọ́nlọ́ ọ̀rọ̀ ní ń sẹ́ àṣìṣe pọ́nlọ́ ọ̀rọ̀ ní ń sẹ́ mọ̀nẹ́ka yìí wáyé ṣe pọ́nlọ́ ọ̀rọ̀ ní ń sẹ́ agídí lẹ́yìn fi ń sọ̀rọ̀ yára wọ́n ti sọ fún àwọn àgbọ̀ fún ọba gbọ́ ẹ̀yin ẹ fi wọ́n lẹ̀ tí wọ́n máa bú yín tọ́ba ti ń bú ìwọ fọlọ́nlẹ̀ ká máa wọ tọ́lọ́wọ́ ṣe ẹ má jẹ́ lọ́wọ́ káràwọ̀ yín àti gbígbà àdúrà yín lẹ̀ pẹ̀lú àìlè gbọ́ torí bí ẹ̀ ń bá lọ tí gbogbo ayé ń bá yín wí tẹ̀ gbọ́ ibi gbogbo ẹni tí wọ́n bá ti ń bá wí tí ọba ti ló ń bá wí mọ́ tí ọgbọ̀ràn ọlọ́run a máa pọmọ téńté ṣe ẹ̀kọ́ ọlọ́run àti tànàbí sàṣẹlẹ̀ ṣe kò yé yín mọ́ ni ṣe é rí pé kẹ́kọ̀ọ́ bá yín sọ ìmọ̀ràn yín mo dẹ̀ ń paláṣẹ fún yín pẹ̀lú wípé ẹ ti ń ba ayé jẹ́ lọ ṣebí táyé bá ń bá bàjẹ́ lọ ẹ bá já tẹ̀lé káwa náà ká má dára wọn táyé bá ń bá bàjẹ́ lọ ká má tẹ̀lé káwa náà ká má dára wọn kí ló tẹ̀ ń tẹ̀lé ayé tẹ̀fẹ̀ dára ayé ẹ má tẹ̀lé wọn mọ́ nínú àmì ẹ tẹ̀lé ọ̀rọ̀ eléyìí ẹ wà á máa rú àga tọ́lọ̀ ń fi yín sí ẹ bá bá tó ní yín ló fi yín bẹ́ẹ̀ ẹ wá ń gbàsà sí ọ̀tá láyè ẹ wá ń gbàyàn àjò ọ̀tá láyè nípa ajé yìí èmi ń sọ̀tà ọlọ́run fún yín ẹ lọ ronú yín kúrò àdá o sókè lọ́bẹ̀ oge kájẹ́ kókó náà kọ́ ẹ méjà gbọ́n kankan mọ́ tá a bá rà àfáà kan tọ́lá àfáà lòun ti ń bínú ọlọ́run tọ́wọ́ ló mọ̀rọ̀ sọ àbó mọ̀rọ̀ dá sí ẹ má da ọlọ́run ó sì bá tiẹ̀ já yóò bá yé rẹ̀ yóò bá nìkan máa jẹ yóò tó bá sẹ́ rẹ̀ jẹ láyé yóò tó bàjẹ́ lọ́run ẹ̀yẹ lọ́rọ̀ náà ẹ má gbọ́dọ̀ nìkan mọ́ tábà tó wọn dà sí tẹ́fẹ́ fọ́lọ́ aṣọ ọlọ́run ò ní fọ́lọ́ yín lébi pé tẹ́ǹdì yín yóò máa padà bá yé yín jẹ́ lábẹ́ nù ni ẹ̀yẹ abẹ́lẹ́gbà mi déjì ẹ lọ gbé ìbínú mi ẹ lọ tún ayé ṣe ẹ má bá yín dẹ́mọ́ ojú táwọn àfáàgbà ayé láhàólà wàlà quwwata illa billah ọlọ́run jẹ́ kẹ́ ẹ gbọ́ kó jẹ́ wúlò rẹ̀ fún yín àlùbáríkà ọlọ́run nẹ́bí jáwa náà ta wí má báwa náà padà dìdàkudà má àlùbáríkà ọlọ́run má sá la quwwata illa billahi.